Hello. Ẹ̀yin èèyàn mi o, a kú dédé wòyí, a kú etí ìgbà kú bó ṣe ń lọ. Ẹ mọ̀ pé oore níwọ̀n èèyàn dẹ̀ ṣòro. Oore tí Naomi ń ṣe kò ní bú lọ́wọ́ o. Wọ́n ní pure heart tí Naomi ní. Ó rọ̀ máa kó yọ ní gbogbo ọ̀nà ayé ẹ̀ o, ní gbogbo ìgbésí ayé ẹ̀ o. Ẹ jẹ́ mọ̀ pé àwọn aríran tún ríran sí Naomi o. Pé Naomi, wọ́n ní eléyìí gan pé wọ́n ní madman kan pé Naomi lọ sí ààfin, ó lọ sí àárín ọjà Ilé Ifẹ̀. Ó lọ kí wọn, ó lọ bèrè how far bọ́n ṣe ń ṣiṣẹ́ sí ní ọjà wọn. Níbo láti ibo ni wọ́n fẹ́, kí ni problem tó ń ní nínú ọjà, kí ni challenges wọn, àti pé báwo ni ọjà ṣe ń yá sí nílùú yìí, àti báwo ni wọ́n ṣe ń ṣe, kí ni nǹkan tí ó wà lọ́kàn wọn láti sọ. Òun wá kí wọn ní o, òun kọ̀ wá dúpẹ́ pé kán jára mọ́ iṣẹ́ rere tó lúkàlùkù wọn ń ṣe láàárín ọjà. Now, wọ́n níbi tí ìyàwó kábíyèsí ti lọ bá wọn sọ̀rọ̀, tó bá wọn jomi toro ẹ̀, pé wọ́n dunnú, inú wọn dùn torí wọ́n like àti máa rí Queen Naomi nígbà gbogbo. Wọ́n ní nígbà tó ń sọ gbogbo nǹkan táwọn fẹ́, challenges àti nǹkan táwọn need, wọ́n ní Naomi, wọ́n ṣàbá wọn jọ̀tẹ̀ torí secretary ẹ̀ fún dání. Nínú gbogbo request wọn ó ṣàkọ́ ṣe gbogbo ẹ̀. Wọ́n nígbà tí ó fẹ́ lọ pé tíjọ́ tí ìlú náà ṣàfihàn sí ẹ̀ṣẹ̀ àmọ́ ìyàwó ọba, ó máa ń ní kí ló ń jẹ́, ó máa ń ní lucky, ṣe yẹ ká fi ṣe bẹ́ẹ̀ lucky. Kò síbi tán ti rí ọmọ ọlọ́run tán ní yọ̀mọ̀. Wọ́n ní ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé ń yọ̀mọ̀ ẹ̀yẹ. So tó bá ti rí Naomi bẹ́ẹ̀, wọ́n nínú wọn máa ń dùn torí òun nìkan náà mọ̀ tó jẹ́ queen kábíyèsí láàfin. Wọ́n ti mọ̀, kí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ Naomi, wọ́n ti mọ Naomi tipẹ́tipẹ́ nípa bó ṣe máa ń ṣe oore kárí ayé. Ó máa ń sponsor àwọn ọmọ wọn ní school, ó máa ń fún wọn ní nǹkan tó ń fẹ́, ìwé, scholarship and everything. Kò sẹ́ni tó sunkún lọ bá Naomi tí ò ní ṣe oore fún. Àtàwọn opó, àtàwọn tí wọ́n rí ókú díẹ̀ káàtó fún wọn. Wọ́n ní gbogbo wọn ni Naomi máa ń ṣe oore fún. Pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ Naomi lónìí. Wọ́n ti mọ Naomi pé aṣoore kiri ni. Now, nọ́bà ni ibi tí wọ́n kó ọsàn, wọ́n kó gbogbo àwọn èso oríṣiríṣi, wọ́n ṣàmọ̀ ìyàwó ọba, wọ́n gbọ́dọ̀ hail ẹ̀. Wọ́n ní ṣe ni all of a sudden bí Naomi ti ṣe fẹ́ máa ṣe rí pò tó fẹ́ wọ mọ́tò, wọ́n ní aṣẹ́wèrè kan wà ńbẹ̀. Ó kàn wá bu Naomi so, tó kàn dìímú lọ́wọ́. Ó lẹ́rù bà Naomi kú ní, yé kí lélẹ̀. Ó ní kó ní sùúrù. Ó ní má wo bó ṣe ń wò, máa sọ pé bóyá wèrè ni, wọ́n ń ṣe wèrè. Bẹ̀tẹ̀ imú rẹ̀ bí ìmúra wèrè. Wá ní Ọlọ́run rán òun sí Naomi pé kó má wulẹ̀ jàǹpátá, pé message tóun fẹ́ fún. Obìnrin kan wà tó ṣàánú fún, tó láìkì, tó ṣe gbogbo ẹ̀, tó wà ní ààfin báyìí. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló ṣàánú fún, ló dáríjì, ló ṣe kíni. Má dáríjì o. Má fi tọkàntọkàn dáríjì o. Bóyá ń plan another strategy tó fẹ́ fi harm again o. Pé bó ṣe wà yẹn, pé ó yẹ ń pretend bóun tún ṣe fẹ́ ṣe jàǹbá mi fún ẹ o. Pé má fi gbogbo gbọ́dọ̀ wà very careful. Ó ní bó ṣe fẹ́ mú ẹ balẹ̀ ló ń wá o. Má dáríjì o. Ó gbọ́dọ̀ jìnnà sí rere kó wà very careful. Bóun wá ń rò pé ta ni ń tàn, ta ni bàjẹ́, ó tún àbá Elizabeth nínú rẹ̀ ni òun like Elizabeth láti pé wọ́n ń torment Elizabeth ló ṣe hùwà bẹ́ẹ̀ pé bẹ̀tẹ̀ òun wá fọkàn òun sọ bẹ́ẹ̀ o. Pé ṣùgbọ́n wèrè yẹn pé ṣe ló túbọ̀ ń sọ fún Naomi kí Naomi ṣọ́ra gidi gan torí àti mú Naomi balẹ̀ ló ń wá, àti ṣe oríṣiríṣi jàǹbá. Èyí tó ṣe fún lákọ̀ọ́kọ́ yẹn pé kékeré ni,
pé èyí tó ń bọ̀ yìí pé kó ṣàṣọ́ra, má fara lé o, má súnmọ́ o, má súnmọ́ o, má fara lé, má fi gbogbo ọkàn tán pátápátá, má fi inú ẹ̀ fún ọ, má fi kó má lọ fara ẹ̀ wéwu. Wọ́n ní ṣàní ọkùnrin yẹn tó kù díẹ̀ káàtó fún ọ̀tẹ̀ bá tiẹ̀ rí yàmàyàmà ẹ ṣáà mọ báwọn wèrè ṣe máa rìn. Wọ́n ní ṣùgbọ́n Naomi wá tètè fi ahọ́n ẹ̀ka yẹn pé ló bá ní kó wá ó fún lówó lóhùn ò gbowó mẹ́sẹ̀gì lòun ní kó wá fún ẹ. Wọ́n ní bí Naomi kan ṣe padà sáàfin kábàkábà pẹ̀lú bẹ̀rù bojo ló yà sọ fún kábíyèsí nǹkan tóun rí lẹ́ni tó ń lọ kí àwọn ọlọ́jà lẹ́ni òun rí wèrè sọ báyìí bó ń ṣe máa wà kẹ́fù pẹ̀lú Naomi pẹ̀lú Dr. Elizabeth pé kó wà kẹ́fù gbogbo tó describe tó ṣe gbogbo ẹ̀ tó ní kò sí anybody òun ti mọ̀ pé Elizabeth ni gbogbo ní kò ṣọ́ra pé because tí Elizabeth bá máa hàn àmọ́ ẹ̀lẹ́lẹ́kejì pé kò ní ṣe kó torí ẹ̀ ló ń ṣe ya tètè bẹ̀rẹ̀ sí ní kìlọ̀ fún bẹ́ẹ̀ ni torí ẹ̀ la ṣe sọ pé nínú gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ kí a máa fi lọ́dọ̀ lọ́wọ́ kí Naomi kẹ̀dẹ̀rẹ̀ kó ṣọ́ ara gidi gan kó máa fi ẹ̀mí béèrè wò lọ́dọ̀ Ọlọ́run ṣé nǹkan tóun fẹ́ ṣe yìí ṣó máa pé òun ṣé nǹkan tóun fẹ́ ṣe yìí ṣé kò ní lẹ́yìn ṣé nǹkan tóun fẹ́ ṣe yìí ṣọ́lọ́run nífẹ̀ẹ́ sí kó máa try láti máa sọ fún Ọlọ́run ní nǹkan tó yẹ kó ṣe kọ́lọ́run kó lè máa bá àkẹ́ kó má ṣe dẹ̀yìn lẹ́yìn bẹ́ẹ̀ ni kó túbọ̀ máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere tó ń ṣe ó mà ga ọ mẹ́ta dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó tètè rí ẹni tí ó ta ní gbẹ́rẹ́ ìpàkọ́ tó sì ní gbẹ́rẹ́ ìpàkọ́ pé Naomi o ọmọ mi ló jẹ́ o kò sí ni Ọlọ́run gbọ́dọ̀ rán èèyàn láti lọ gbà yàn iṣẹ́ Ọlọ́run ló máa sọ̀kalẹ̀ bí tó máa rán èèyàn ni tí ẹ̀dẹ̀ ni pé kò fẹ̀mí béèrè wò ẹni tí ò bá dẹ̀ ní ẹ̀mí láti béèrè tó yẹ kí ó béèrè lọ́wọ́ Ọlọ́run pólúwa jẹ́ kí ìfẹ́ ẹ̀ kó jẹ ṣiṣẹ́ jẹ́ kí n mọ̀ kó fi hàn mí kò sí ni Ọlọ́run gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ ẹ̀yọ́ kò sí bó ṣe lè jẹ́ ohun ní kí n sáré sọ fún yín ṣé ẹ mọ̀ pé bí Elizabeth yẹn ṣe rí bẹ́ẹ̀ lóòótọ́ àwọn èèyàn lè máa tọ̀mẹ́ǹtì ẹ̀ wọ́n lè máa wò pé ta la fẹ́ fi rán ṣùgbọ́n sìn ó dàbí pé nǹkan tó ń rò tẹ́lẹ̀ wọ́n sọ pé ẹni tó bá ń mọtí tó mú ògógóró tó bá ti fẹ́ ta tó ti yẹn bá fẹ́ ta sí tó ti fẹ́ ta sí ń tọ̀ ọtí yẹn ló máa mọ̀ mu láti lè kán lè sọ pé ọtí ni ṣùgbọ́n irọ́ ó mọ nǹkan tó ń ṣe ní mọ̀nàká ẹ̀ ó mọ̀ gidi gan so torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ wà ní gbogbo èèyàn gbọ́dọ̀ ṣọ́ra Elizabeth ti fẹ́ ṣèkà ìka ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ ó ti fẹ́ ṣèkà so torí ẹ̀ ló ṣe jẹ́ pé bọ́kàn ṣe ju bọ́ǹbù sínú kínní ẹ̀yẹn ó kàn explode bó ṣe bẹ̀rẹ̀ sí ní tosticate tó ṣe gbogbo iṣẹ́ ibi ó ní owú jíjẹ yẹn ń jẹ ní inú ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ń wò ó pé ọmọ rẹ̀ lòun wá láti ilé rẹ̀ wọn ò fi burúkú kọ́ òun tó yẹn ìyá àwọn ò wíkẹ́ẹ̀dì bàbá àwọn ò wíkẹ́ẹ̀dì ṣé tìtorí pé òun ti wá fẹ́ ọkọ ní ilé olórogún ni òun fẹ́ máa torí ẹ̀ ló ṣe ń yẹra tẹ́lẹ̀ fún náà pé ó tí òun ò ṣe tó òun ò fẹ́ join wọn ṣùgbọ́n ó ti wá dẹ Naomi dáadáa pé ẹsẹ̀ òun ti ń múlẹ̀ ní ààfin ó ti ń múlẹ̀ láàfin ó dẹ̀ ń gbọ́ gbogbo ìsọkúsọ tó ń sọ sí Naomi tóun wà láàfin tó dẹ̀ ń gbọ́ tóun náà máa sọ pé tàbí ó ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbí ó kò dẹ̀ ní ìgbàgbọ́ jinlẹ̀ bíi ti Naomi ìgbàgbọ́ òun múnádóko dáadáa bíi ti Naomi ó ní bí Naomi ṣe wá fẹ́ kábíyèsí kì í ṣe pé bóyá ó kàn déédé sọ pé àbí kábíyèsí kàn déédé rí lọ́nà ó tà sí ọmọ yẹn wá gbàdúrà nìkẹ́ ni wọ́n wá kí kábíyèsí ìyẹn Naomi gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé wọ́n wá kí kábíyèsí ní ààfin nígbà yẹn wọ́n wá kí wọ́n ṣe wọ́n wá ṣẹ̀jẹ̀ ìjọba gbogbo agbègbè máa kí wọ́n máa fún lẹ́bùn
ó dẹ̀ ṣe rí Naomi ni ọmọ yìí máa dùn ṣàyẹ̀ ọmọ kékeré náà ni ó rí pé ọmọ yìí kéré kò tí matured ó dẹ̀ kẹnu sí bẹ̀tẹ̀ wọ́n sọ pé Naomi ò gbà òun ò lè fẹ́ àgbàlagbà òun ò dẹ̀ lè fẹ́ ẹni tí ó ti marry rí ó lóun ò níyàwó gbogbo bó ṣe spin ní Naomi gbogbo ẹ̀ ṣáàlẹ̀ ti mọ̀ ń pa ẹ̀ so bí Naomi ṣe fẹ́ kábíyèsí ó yàtọ̀ sí bí Elizabeth ṣe fẹ́ kábíyèsí olúkálùkù ló mọ ọ̀nà tóun fi dé ààfin yẹn so kí Elizabeth má lérò pé bóyá ọwọ́ òun ti tẹ nǹkan tóun fẹ́ òun ti mọ iná náà ọgbẹgbẹ̀lú ìsọkúsọ tó ń sọ sí ṣùgbọ́n ó dẹ̀ wá gbàbọ̀dẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lòun náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tosticate sí Naomi bẹ́ẹ̀ sì we thank God pé àṣírí tètè tú kò rí ọwọ́ mú kò rí Naomi pa Olúwa ṣeun ẹ̀yin èèyàn wa ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rọ̀ àgbò lọ ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa mo fẹ́ kí Naomi fi eré ṣe àríkọ́gbọ́n kí Ọlọ́run máa mú wa kẹ́ bá share kẹ́ bá like kẹ́ bá subscribe kẹ́ bá fi tó kù sí comment section ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀.